lójú báyìí náà ni ibi náà ni. Fún gbogbo ojú tó wà ní àárọ̀ yìí kan lọ tí ó ń gbọ́ ẹjọ́ nípa ìdílé tó ní ṣe pẹ̀lú ìdílé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìyàgànkù ní àwáyé níbi tí ìgbẹ́jọ́ adẹ́rìí pòṣónú Maruf tí ó ti ń gbọ́ ẹjọ́ ẹ̀ lórí ọ̀kan lára àwọn fọ́nrán tí ó gbé sí orí ẹ̀rọ móhùnmáwòrán níbi tí wọ́n ní ó ti ń sọ ọ̀rọ̀ àìtọ́ sí ọmọdé kan ọmọ ọdún 10 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Adájọ́ tí ó ń gbọ́ ìgbẹ́jọ́ náà ló sì ní pé pẹ̀lú ibi tí ìgbẹ́jọ́ náà dé lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣeé ṣe kí àwọn dá sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò rẹ̀ agbẹjọ́rò rẹ̀ ti béèrè pé kí wọ́n dá sílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí nǹkan ṣe lọ yìí wọ́n ní kò ṣeé ṣe kí wọ́n dá sílẹ̀ torí pé wọ́n ti ṣí ìgbẹ́jọ́ yìí náà kan náà ní ilé ètò torí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tí a tún rí gbọ́ nínú ilé ẹjọ́ lónìí náà ni wípé pẹ̀lú eléyìí wọ́n ní kí wọ́n mú lọ sí Ìyàgànkù tí ìgbẹ́jọ́ sì tún padà wá. Wọ́n á sì tún gbọ́ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ náà láìpẹ́ ọjọ́ ṣùgbọ́n pẹ̀lú bí adájọ́ náà ti dájọ́ yìí èyí tí wọ́n sọ náà ni pé kí ó lọ gbatẹ́gùn ní ilé ìtọ́jú tó wà ní Agodi àtòun àti àwọn òbí ọmọ náà. Iléeṣẹ́ BBC News Yorùbá ni ó mú ilé wá sí ojú ìwòran yẹn. A máa gbìyànjú àti bá agbẹjọ́rò rẹ̀ sọ̀rọ̀ kan fún wa ní ibi tí ìdẹ́jọ́ dé dúró. How are you? I don't know if I can get you, sir. I'm a journalist. Just on the court magistrate state. But it's going to be in Yoruba. Anyone you want. Okay. Kí ni ẹni tó ń gbọ́ ẹjọ́ nípa Maruf kí ni wọ́n sọ lẹ́nu? Tó ń gbọ́ ẹjọ́ sọ pé òun ò ní agbára orí òfin tó fi gbé pé ó kọjá agbára tó lè ṣe pé àìpọ̀ tó lè ṣe. Pẹ̀lú suspended the video please. Actually you should suspended the video. Outside the court or inside the court? Some people told the magistrate that the magistrate told me that the person that is video I should go and call him. No video. Okay, do it later. No, that's the head of our team, Samuel. Orí abori. Okay, jẹ́ kí n sọ. Yes. Okay, títí n bá ti sọ, ẹ máa lọ. Tó bá ti sọ, yín mọ̀ lọ. Mo rí gbà ni. Mo rí. Orí. Bó ló ṣe rí? Ó dúdú. Ó dúdú. Kọ́lọ̀ wo ni? Kọ́lọ̀ wo ni? Ṣíṣe ìyànú mi. Kọ́lọ̀ wo ni? Ọlẹ́mi rí kankan lọ́wọ́ yín. Ronu. Okay, má ti fẹ́ sọ mo ti. Ó yá sọ, kọ́lọ̀ wo ni? Color white. Color white. Ẹ pupa. Pupa ni. Ó pupa. Kí ló pupa? Pupa. Ronu. Tó bá lọ bẹ̀ yẹn.
Good day to you guys. My name is Abdullahi, popular known as Trinity Guy. I would love to use this opportunity to appreciate everyone who has been calling and showing concern about the misconception about my work and my person. I would equally love to show my appreciation to my fans all over the world, my colleagues and Nigerian police, most especially my daddy, Mr. Adejobi Olumiwa, for his fatherly roles, for calling my attention to some areas where I needed to work on and to amend. Your effort is guiding the mission is truly inspired and appreciated. Thank you very much, sir. God bless you and every one of us. Thank you, sir.